Kábíyèsí o, ọba Àwọ̀adé àrọ́bàfin lọ́ba ń fapá nítorí yín fín o. Àmọ́ kábíyèsí, ṣé kìí ṣe wípé àrẹ̀dá kan tó gbin oró sí yín nínú wípé ọba ló fẹ́ jẹ yìí o ò gbọ́dọ̀ gbà nígbà tẹ́ ẹ fẹ́ jọba? Ṣé kìí ṣe wípé ẹ̀ ń bọ̀ ẹ ti ní sínú wípé tipátipá la fi fẹ́ràn Ṣàngó? Láyé ọjọ́ òní kábíyèsí o, ọmọlúàbí ni Yorùbá, àpọ́nlé la fi ń yẹ́ra ẹni sí. Lóòótọ́ báláàfin bá wọ níkà ó mọ ẹgbẹ́ baba ńlá baba ẹni tó ń ṣe, ṣùgbọ́n bù fún mi kí n bù fún ọ ní Yorùbá fi ń buyì fúnra wọn. Ó wá dàbí ẹni wípé ipò Aláàfin yẹn ẹ fẹ́ gbé sórí jù, ẹ fẹ́ gbé sọ́kàn àyà jù. Aṣíwájú yìí tẹlẹ̀ báwọn, tìrẹ̀lẹ̀. You want to be respected, you will earn it. You don't force respect. Ṣé ẹ rò wípé Ọbásanjọ́, Olúṣẹ́gun, Àrẹ̀mú, Òkìkíọlá, the former president, ṣé ẹ rò pé wọ́n gọ̀ nígbà tán lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀? Wọ́n mọ̀ pé nítọjọ́ orí àwọn iṣẹ́ ẹgbẹ́ bàbá wa Ọọ̀ni Ọ̀jájá kábíyèsí o. Àmọ́ ẹ wá máa wo Ọ̀jájá, gbogbo ibi tó bá ti rí bàbá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, bí bàbá bá ti ń bọ̀ lọ́ọ̀kan lọ̀jájá ti dìde, bàbá kó tó di pé bàbá délẹ̀ lọ ni ó ti gbé. N tó ń pè lápọ̀nlé nìyẹn. Ẹ rántí ọjọ́ tí King Sunny Adé àgbàlagbà tó dọ̀bálẹ̀ tán níwájú yín, tó dọ̀bálẹ̀ fún yín, gbogbo wa la rí fídíò yẹn. Ṣe lẹ jókòó báyìí tẹ́ ẹ fẹ̀, ó hàn nínú ìjókòó yín gan, tẹ́ ẹ̀ ń jùrù kẹ̀ sí ẹ̀ tí ẹ̀ pọ́n wọn lé, kẹ̀ tí ẹ̀ gbé wọn sókè pé bàbá ẹ dìde. Mébí ìlú èbó lẹ ti wá, ọ̀làjú díẹ̀, àṣà díẹ̀ la fi ń ṣayé nísìn. Ṣé ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sí bàbá Lámídì Ládọjà báyìí? Bí gbogbo èèyàn ṣe ń pọ́n wọn lé, bàbá gan dúró kí àwọn èèyàn ni. Ọjọ́ orí lẹ̀ bá rò ó, ṣé orí ìjókòó lẹ ti fẹ́ gba ọwọ́ ọba Ládọjà ni? Ṣé tọjọ́ orí ni àbí tipò? First class ọba ni wọ́n, first class ọba lẹ́yìn náà. Ẹ má jẹ́ kọ́kàn máa embarrass yín, àwa fẹ́ràn yín. Ẹ dẹ́lẹ̀, ẹ jẹ́ á fi ìrẹ̀lẹ̀ ṣe é. Èèyàn kan yìí fi agídí àti dandan sọ wípé kí ará ayé respect òun o, ìkórìíra àti kán pààyàn tí àti ìsọnù ló máa gbẹ̀yìn ẹ̀. Kábíyèsí, ẹ fi ìrẹ̀lẹ̀ kún, ayé fẹ́ yín, first class ọba ni yín, àmọ́ ẹ fi ìrẹ̀lẹ̀ kún, kẹ́ wá wo bí ó ṣe yẹ yín, tí gbogbo ayé ò mọ ṣùgbà yí yín ká. Àtijọ́ àbí ogun mélòó lọ bá ṣí nísìn? Tó bá jẹ́ àtijọ́ ni báyìí, ìpèníjà rèé. Bọ́ba Ràṣídì Ládọjà kábíyèsí tiwa Olúbàdàn of Ìbàdàn, bí wọ́n ṣe gbọ́wọ́ yín báyìí, ẹnìkan ṣígun kan lọ rè jà lùbàdàn lógun tàbí kó dogun. Kò sí irú rẹ̀ mọ́. Ìyẹn lẹ fi máa mọ̀ pé ọ̀làjú ti wà. Ẹ sì mẹ̀dọ̀ kábíyèsí, ẹ calm down kábíyèsí. Mẹ́wàá ṣẹlẹ̀ níbi ayẹyẹ Thanksgiving tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn lẹ́nìí. Bí olóyè Ìbàdàn bí wọ́n ṣe dé sí ibi ayẹyẹ náà rèé, tí wọ́n lọ kí àwọn gómìnà wa bíi Ṣèyí Mákindé, bẹ́ẹ̀ ni wọ́n padà sórí àga. Ẹ̀yin tèmi, gbọ́mi sí omi ò tó mà ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti olóyè Ìbàdàn. Bí bàbá wa ṣe dé orí àga tí wọ́n fẹ́ jókòó, bẹ́ẹ̀ ni Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Owóadé ni wọ́n bá nawọ́ sí bàbá. Bàbá bá kọ̀, bàbá ò gbọ́wọ́ o. Arákùnrin tó wà lẹ́yìn bàbá bá ní, bàbá wọn máa kí yín, bàbá ní ẹ mo rí mi ìfẹ́ dá lóhùn ni. Ẹ̀yin tèmi, rògbòdìyàn mà ti ṣẹlẹ̀ lórí ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ̀ǹtì ló ti ń lọ lábẹ́ fọ́nrán yìí wípé ó dàbí Olúbàdàn bí wọ́n ṣe kàn tí wọ́n gbọ́wọ́ Aláàfin Ọ̀yọ́. Ìdí ni wípé wọ́n ná yẹ kí Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Owóadé kí wọ́n dìde láti kí
olú ìbàdàn ti ìlú ìbàdàn. ẹ̀yin tèmi kí ni èrò yín, kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ yẹn? jẹ́ rí kọ́mẹ̀ntì yín lábẹ́ fọ́nrán yìí.